Káàkiri àgbáyé làwọn èèyàn ti ń kí ìyàwó gbajúgbajà òṣèré tíátà tó máa ń ṣeré líle nínú fíìmù ni olóògbé Muftau Sani Abdullahi, ẹni tó pè yàn mọ̀ sí Ajíkìjàgà. Ẹ̀nà mà ti ń kí kú oríire lórí bí ìrànlọ́wọ́ ṣe dìde fún un tó rí àánú gbà, tó sì jẹ́ wípé ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà ni wọ́n ti dìde ìrànlọ́wọ́ fún un tí wọ́n sì dá owó jọ fún un láti bẹ̀rẹ̀ ọjà àti láti lọ gba ilé tuntun síta. Ẹ rántí wípé nínú oṣù kẹrin tó kọjá yìí ẹni ariwo ńlá sọ nígbà tí ìyàwó Ajíkìjàgà tó ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú gbajúmọ̀ òṣèrébìnrin tíátà Yorùbá ni Bíọ́lá Adébáyọ̀ lórí ètò Talk To Bíi tí ó máa ń ṣe lórí ẹ̀rọ ayélujára, tó sì jẹ́ pé níbẹ̀ ni ìyàwó Ajíkìjàgà ti tú àṣírí wípé ojú òun rí èèmọ̀ nílé Ajíkìjàgà lẹ́yìn ikú rẹ̀. Ó ní níṣe ni àwọn ọmọ ẹ̀ níṣe ni wọ́n lé òun jáde kúrò ní ilé tí òun gbé ní Agége, tó sì ní níṣe lòun kiri ọjà láti lè bọ́ àwọn ọmọ òun àti ara òun. Gbàrà tí ìfọ̀rọ̀wérọ̀ yìí jáde, ẹni ariwo ńlá sọ bó tilẹ̀ jẹ́ pé ọmọ Ajíkìjàgà ti fún un lésì pé irọ́ ló pọ̀ jù nínú tí obìnrin náà pa. Ṣùgbọ́n ìrànlọ́wọ́ mà ti dìde fún ìyàwó Ajíkìjàgà báyìí o, lásìkò tó ń ṣe ìròyìn ìdùnnú náà tó ń jẹ́ káwọn èèyàn tó fi ń tó àwọn èèyàn létí. Bíọ́lá Adébáyọ̀ jẹ́ kó dìímọ̀ pé lẹ́yìn tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ náà níṣe làwọn ọmọ Nàìjíríà má bẹ̀rẹ̀ sí ní dá owó jọ, tó sì ní báyìí òbítíbitì owó náà ti dájọ́ fún ìyàwó Ajíkìjàgà o. Bẹ́ẹ̀ ni wọ́n ti ra ọjà rẹpẹtẹ sínú ṣọ́ọ̀bù ẹ̀ tí wọ́n sì tún ti lọ gba ilé tuntun fún un láti máa gbé ìgbésí ayé ìrọ̀rùn. Tí Bíọ́lá Adébáyọ̀ sì jẹ́ kó dìímọ̀ pé inú òun dùn gidigidi pé nípasẹ̀ ìfọ̀rọ̀wérọ̀ tí òun ṣe fún ìyàwó Ajíkìjàgà ni ló ti rí àánú gbà, tó sì jẹ́ pé báyìí níṣe làwọn èèyàn kí obìnrin náà kú oríire tó rí àánú gbà lẹ́yìn ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe tó ti tú àṣírí ìtọ́jú ẹ̀ rí lẹ́yìn ikú ọkọ ẹ̀ ìyún Ajíkìjàgà.